A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́runmádé. Ààrẹ Bọ́lá Tinubu ti mú àyípadà wáyé ní iléeṣẹ́ ológun gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ ìjọba àpapọ̀ àti mú ètò ààbò le sí i lórílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Sunday Dáre, ààrẹ yan General Olúfẹ́mi Olúyẹdẹ fi rọ́pò General Christopher Musa gẹ́gẹ́ bí Chief of Defence Staff tuntun, nígbà tí Chief of Army Staff tuntun jẹ́ Major General W. Shaibu. Air Vice Marshal S.K. Aneke ni Chief of Air Staff, nígbà tí Rear Admiral I. Abbas jẹ́ Chief of Naval Staff tuntun, ṣùgbọ́n Chief of Defence Staff Intelligence Major General E.A.P. Udendeye sì di ipò rẹ̀ mú. Olórí ológun pátápátá fi ìmoore rẹ̀ hàn sí àwọn olórí ológun tí wọ́n gbéṣẹ́ sílẹ̀ fún ìgbìyànjú àti ìfẹ́ wọn sí orílẹ̀-èdè, bí ààrẹ ti ké sí àwọn olóyè tuntun kí wọ́n má já ará ìlú kulẹ̀, kí iṣẹ́ wọn sì bẹ̀rẹ̀ ní kíákíá. Ìgbésẹ̀ yìí ti wá dá awuyewuye sílẹ̀ bí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ṣe tako ààrẹ Bọ́lá Tinubu kí ó ṣe àfihàn ìdí tí ó fi júwe ilé lójijì fún àwọn olórí ológun orílẹ̀-èdè nítorí ọmọ orílẹ̀-èdè lẹ́tọ̀ọ́ sí ìṣèjọba tí kò ṣókùnkùn. Nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé ẹgbẹ́ Bọ́lájí Abdullahi ní ADC ti ní bí ó tilẹ̀ jẹ́ wípé ààrẹ ní agbára lábẹ́ òfin àti ṣe àyípadà ipò àwọn olórí ológun, kì í ṣe láàrin àhesọ ìdìtẹ̀gbàjọba. Wọ́n ṣe àríyànjiyàn wípé irúfẹ́ àyípadà òjijì báyìí láàrin iléeṣẹ́ ológun gbọ́dọ̀ ní ìdí kan tí ó ṣe gbòógì, kí ọkàn aráàlú lè balẹ̀ lórí ìṣèjọba tiwantiwa. Iléeṣẹ́ ààrẹ ti wá ṣe àwáwí wípé ìgbésẹ̀ yìí wáyé láti fi pèsè ọ̀nà tuntun fún iléeṣẹ́ ológun. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà sọ fún akọ̀ròyìn wípé Tinubu gbé ìgbésẹ̀ lábẹ́ agbára tí òfin gbélé lọ́wọ́ láti fi mú àyípadà wá láàrin iléeṣẹ́ ológun. Ó ní kò sí ìgbà tí wọn kò lè gba olórí ológun síṣẹ́ tàbí júwe ilé fún olórí ológun. Ààrẹ ni olórí ológun pátápátá, ó ní agbára láti ṣe ohun tí ó bá tọ́ lásìkò tí ó bá yẹ. Ìgbésẹ̀ ààrẹ yìí ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ìròyìn kan gba orí afẹ́fẹ́ tí wọ́n lọ́ mọ́ òṣìṣẹ́ ológun mẹ́rìndínlógún kan tí wọ́n fi sí àhámọ́ lórí ẹ̀sùn wípé wọ́n ń pètepèrò àti gbàjọba. Nínú àtẹ̀jáde tí adarí ìròyìn fún iléeṣẹ́ ológun DHQ Brigadier General Tukur Gusau fi léde ni ó ti da ìròyìn yìí nù wípé ó jẹ́ irọ́ tí wọ́n fẹ́ fi dá rúkèrúdò sílẹ̀ láàrin ìlú. Wọ́n tẹnu mọ́ wípé iléeṣẹ́ ológun tẹ̀síwájú nínú ojúṣe rẹ̀ sí òfin, ṣùgbọ́n pẹ̀lú gbogbo àwáwí wọ̀nyí, àhesọ ìdìtẹ̀gbàjọba yìí túbọ̀ ń jà ràìnràìn. Gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Bago ti kéde ìrànwọ́ mílíọ̀nù kan náírà fún ìdílé kọ̀ọ̀kan tí ó pàdánù ẹni wọn sínú ìjàmbá ìdúgbàmù ọkọ̀ àjàgbé lépo àti ìlàjì mílíọ̀nù náírà (500,000) fún ọ̀kọ̀ọ̀kan àwọn tí wọ́n fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ iná tí ó ṣẹ́yọ pẹ̀lú táǹkà epo bẹtiró ní ìjọba ìbílẹ̀ Kasha. Bago ṣe ìkéde yìí níbi àbẹ̀wò sí ìlú tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé láti fi ojú gan ní ìṣẹ̀lẹ̀ kí ó sì ní ìpàdé pẹ̀lú adarí àti ará ìlú. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ìjàmbá yìí wáyé láàrin aago 4:15 ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun bí iná ṣe ṣẹ́yọ tí ó sì jó àwọn ará ìlú tí wọ́n ń gbọ́n epo nídìí ọkọ̀ elépo tó ṣubú lulẹ̀ ní ojúnà Bida sí Badegi sí Àgáyé. Adarí àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Abdullahi Ara fìdí ẹ̀ múlẹ̀ wípé ènìyàn tí ó di olóògbé tó 42. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ni Ara ti lọ́ ìjàmbá yìí mọ́ ojúnà tí kò dára àti ojú ọjọ́ ní agbègbè. Ó ní gẹ́gẹ́ bí òǹkà tí àwọn ṣe kẹ́yìn, ènìyàn 42 ti di olóògbé, àwọn 52 ń gba ìtọ́jú lọ́wọ́. Níbi gómìnà ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ìṣẹ̀lẹ̀ ni ó ti gbàdúrà ìwòsàn kíákíá fún àwọn tó ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn Bida àti Abuja. Bí ó ti bu ẹnu àtẹ́ lu ìwà ká máa gbọ́n epo nídìí ọkọ̀ tó ṣubú, ó ṣe àpèjúwe rẹ̀ ní ìwà ọ̀daràn tó léwu. Ó wá rọ àwọn olùgbé kí wọ́n máa wá ọ̀nà àti ṣe ìrànlọ́wọ́ nígbà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀, kì í ṣe wípé kí wọ́n máa fi ẹ̀mí ara wọn wéwu.
Ààrẹ Bọ́lá Tinubu ti ké sí alága àjọ elétò ìdìbò tuntun ọ̀jọ̀gbọ́n Joash Amupitan kí ó dáàbò bo ètò ìdìbò. Tinubu sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìbúra tí ó ṣe fún Amupitan gẹ́gẹ́ bí ojúlówó alága àjọ elétò ìdìbò tí ó wáyé ní ilé agbára ìlú Àbújá. Ó rọ alága tuntun kí ó dáàbò bo ètò ìdìbò àti ìbò ọmọ orílẹ̀-èdè. Nígbà tí ó ń fèsì, Amupitan ṣèlérí àti ṣe àgbékalẹ̀ ètò ìdìbò tí yóò jẹ́ ìtẹ́wọ́gbà tí aráàlú yóò ní ìgbàgbọ́ nínú rẹ̀, kí wọ́n lè mọ̀ wípé ìbò wọn ṣe iyebíye. Nígbà tí alága tuntun bá àwọn òṣìṣẹ́ àjọ INEC sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ìbúra, ó ní ojúṣe àkọ́kọ́ ní ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Anambra, bí ó ti ń ké sí àwọn òṣìṣẹ́ kí wọ́n rí i dájú wípé wọ́n ṣe àgbékalẹ̀ ètò ìdìbò tí yóò fi aráàlú lọ́kàn balẹ̀. Alága tuntun fìdí ẹ̀ múlẹ̀ wípé ìrìnàjò iwájú wọn jẹ́ ìpèníjà ńlá. Yíyan rẹ̀ gẹ́gẹ́ bí alága jẹ́ ìdásí láti òkè wá. Ó ní kí wọ́n jẹ́ kí wọ́n gbé ìjọba tiwantiwa lárugẹ kí wọ́n sì ṣiṣẹ́ láì ṣàárẹ̀ láti mú kí ìgbàgbọ́ jinlẹ̀ nínú gbogbo ètò ìdìbò tí wọ́n bá ṣe, nítorí kò sí ohun tí ènìyàn ṣe tí kò ní lẹ́yìn. Fún ìdí èyí, wọn kò gbọdọ̀ dúnàádúrà lórí àgbékalẹ̀ ètò ìdìbò tó ṣe é fẹ̀mí tẹ̀. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí ìlú Àbújá gba ìyọ̀ǹda ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore àti àwọn mìíràn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú níbi ìfẹ̀hónúhàn ẹ̀yọ̀ǹda Kanu tí ó wáyé ní ọjọ́ Ajé. Mọ̀lẹ́bí Nnamdi Kanu, ọmọọba Emmanuel àti ọ̀kan lára ikọ̀ agbẹjọ́rò Nnamdi Kanu, Aloy Ejimakor wà lára àwọn tí ó gba ìyọ̀ǹda. Ọjọ́ Ìṣẹ́gun ní iléeṣẹ́ ọlọ́pàá fi àbúrò Kanu, Ejimakor àti àwọn 11 mìíràn sí àhámọ́ látàrí wípé wọ́n ń dààmú ará ìlú níbi ìfẹ̀hónúhàn. Síwájú àkókò yìí ni iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé wípé àwọn fi ọwọ́ ṣìkún òfin mú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé látàrí bí ó ṣe tan àwọn olùfẹ̀hónúhàn lọ agbègbè tí ilé-ẹjọ́ pa láṣẹ kí wọ́n má dé restricted areas. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin ni ó sọ èyí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Àbújá. Hundeyin ṣàlàyé wípé ọwọ́ tó Sowore látàrí bí ó ṣe tan àwọn 13 tí wọ́n mú síwájú àkókò yìí lọ ibi tí ilé-ẹjọ́ ṣe lòdì sí. Hundeyin ní nínú sítẹ́tímẹ́ǹtì wọn ni gbogbo wọn ti dárúkọ Sowore. Wọ́n ní òun ni ó darí wọn lọ agbègbè tí ilé-ẹjọ́ kò fi ọwọ́ sí. Fún ìdí èyí, kò ní dára kí wọ́n pe àwọn kan lẹ́jọ́ kí wọ́n wá yọ̀ǹda ẹni mú wọn dẹ́ṣẹ̀. Ó ní Sowore kò nílò tó wákàtí 24 tí wọ́n á fi yanjú ìwádìí rẹ̀ kí ó sì fi ojú ba ilé-ẹjọ́ ní kíákíá. Ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti àwọn ẹ̀ka rẹ̀ yòókù ní ètò ẹ̀kọ́ ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọ̀sẹ̀ 4 láti fi yanjú fàákájà tó ń kó bá ẹ̀ka ètò ẹ̀kọ́, bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé bí ìjọba bá kọ̀, èyí yóò yọrí sí ìgbésẹ̀ òṣìṣẹ́ jákèjádò orílẹ̀-èdè. Nígbà tí ó ń sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé alápapọ̀ tí ó wáyé ní ìlú Àbújá, ààrẹ NLC Joe Ajaero ní ẹgbẹ́ ti pinnu àti gbé ìgbésẹ̀ ìṣọ̀kan láti fi fòpin sí ìtàpá sí àdéhùn àti àìbìkítà ìjọba ní gbogbo ìgbà sí ẹ̀ka ètò ẹ̀kọ́. Ajaero ṣàlàyé wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjíròrò pẹ̀lú ẹ̀ka ẹgbẹ́ wọn ní ilé-ìwé gíga láti wá ojútùú sí ìṣòro ni àwọn fi pinnu àti ṣiṣẹ́ papọ̀ láti jọ pawọ́pọ̀ wá ojútùú sí ìṣòro àtọdúnmọ́dún. Lára rẹ̀ ni láti ìsìn lọ ẹgbẹ́ kọ̀ọ̀kan yálà ní ilé-ìwé gíga tàbí ibòmíràn kò ní ìpàdé pẹ̀lú aṣojú ìjọba tí kò ní àṣẹ àti ṣe ìpinnu tí yóò fẹsẹ̀ múlẹ̀. Ó ní àyè àti máa ní ìdúnàádúrà, bu ọwọ́ lu àdéhùn kí a tún máa padà sórí ìdúnàádúrà kò sí mọ́. Ìdí nìyí tí àwọn fi fún ìjọba àpapọ̀ ní ọ̀sẹ̀ 4 láti fi parí gbogbo ìdúnàádúrà ní ẹ̀ka ètò ẹ̀kọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti ní òun kò gbèrò rẹ̀ yálà nísìnyí tàbí lọ́jọ́ iwájú láti fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) sílẹ̀ lọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Adélékè tí ó jẹ́ igbákejì alága ìgbìmọ̀ ìpàdé gbogbogbò Convention PDP tún sọ wípé ẹgbẹ́ yìí yóò borí ìṣòro rẹ̀ pẹ̀lú àlékún agbára. Níbi ìpàdé ìgbìmọ̀ àkọ́kọ́ PDP ni gómìnà ti ní àwọn kan lè ti máa rò wípé òun ti ń gbèrò àti darapọ̀ mọ́ APC nítorí òun ní ọ̀rẹ́ púpọ̀ níbẹ̀ tàbí nítorí òun máa ń kópa nínú ayẹyẹ wọn. Olóye ni òun jẹ́ bí
òun bá ní ọ̀rẹ́ láàrin APC tí wọ́n sì pe òun sí ibi ìgbéyàwó tàbí ayẹyẹ, òun á lọ, èyí kò túmọ̀ sí wípé òun ti darapọ̀ mọ́ wọn. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí oníṣòwò àti ẹlẹ́yinjú àánú Olóyè Kensington Adébútú fún ọjọ́ ìbí 90 ọdún 90 years bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ẹwà àṣà afúnni-má-pariwo tí ìgbésí ayé rẹ̀ kún fún iṣẹ́ àṣekára, ìwà ìrẹ̀lẹ̀ àti ìfaradà sí iṣẹ́ ìlú. Nínú àtẹ̀jáde tí ààrẹ tìkálára rẹ̀ bu ọwọ́ lù ni ó fi ṣe ayẹyẹ ọ̀kan lára oníṣòwò tó dáńgájíá lórílẹ̀-èdè pẹ̀lú àṣeyọrí tó fìtàn balẹ̀ nínú okòòwò àti ojú àánú. Ààrẹ ṣe àpèjúwe Adébútú ní ọ̀rẹ́ tó ṣeé fọkàntẹ̀ àti arákùnrin rẹ̀ bí ó ti gbóríyìn fún ìwà ọmọlúàbí, ìrẹ̀lẹ̀ àti okun. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìbáṣepọ̀ wọn ti gbilẹ̀ láti ọdúnmọ́dún. Níbi ayẹyẹ ọjọ́ ìbí Adébútú tí ó wáyé ní Èkó Hotel Signature ní ọjọ́ Ẹtì ní Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì àti Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wádé ti jọ ní ìpàdé tí ó fìtàn balẹ̀. Níbẹ̀ ni àwọn méjèèjì ti jẹ́jẹ̀ẹ́ àti ṣe àtúnṣe ojúṣe wọn fún ìṣọ̀kan àti àlàáfíà ilẹ̀ Yorùbá. Adébútú wá fi ìdùnnú rẹ̀ hàn fún ìbáṣepọ̀ àárín ọba méjèèjì bí ó ti ṣe àpèjúwe ìṣọ̀kan yìí ní àṣeyọrí ńlá tí yóò mú àlàáfíà àti ìdàgbàsókè tẹ̀síwájú ní ilẹ̀ Yorùbá. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá a subscribe sójúnà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.